الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. يا أبو السجايك أنا أجوال الأربعاء أنا لسوا بالحجة التي بارت إليه تتمسك أجا الخميس إليه تنبأ لا يتوني أنا أجا عرفة نقول أجا جمعة إليه تنبأ لا يتولى يجا أجا لي أتوني ọjọ́ mẹ́wàá yìí eléyìí tọ́jọ́ jẹ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù Dhul-Hijjah àwọn làwọn ọjọ́ tó ga jù lọ́dọ̀ Ẹlẹ́dàá wa Olúwa sì nífẹ̀ẹ́ sí pé kéèyàn ṣiṣẹ́ rí pamọ́ sínú rẹ̀ tí sì máa ń sẹ́yìn lẹ́san ńlá lórí iṣẹ́ téèyàn bá rí ṣe nínú ẹ̀ èyí téèyàn kì í ríru rẹ̀ gbà téèyàn bá ṣiṣẹ́ rí lọ́jọ́ míì. Ó yẹ ká ṣe àmúlò àwọn ọjọ́ ìdájà lọ́nà tí a fi ní ládàá tó pọ̀ ilé ìtòlúwa yóò wò má wa dáfi rọ́nà lọ tó bá di lọ́la gbẹ̀ndà kìyàmù. Ó kìí fi sọ̀láàtì rẹ̀ ṣeré tẹ́lẹ̀ náà túbọ̀ mójútó dáadáa sì jẹ́ káwọn náfìlà kí wọ́n tún máa wà pẹ̀lú àwọn sọ̀láàtì ọ̀ranyàn rẹ̀. Ẹ̀yin tí Olúwa Ẹlẹ́dàá gbà fún kíkẹ́ lọ sí hajj ẹ lo àǹfààní yìí dáadáa yàtọ̀ ṣíṣe umra àti ti hajj ẹ gbìyànjú láti ṣe tọwáfù lọ́pọ̀lọpọ̀ nígbà tí ẹ fi wà ní Mẹ́kà. Ẹ̀yin tí Olúwa Ẹlẹ́dàá wa tó gbà fún tó ṣe pé Al-Madina lẹ́yìn wà báyìí ẹ ṣojú kòkòrò gidigidi láti máa rí i pé inú mọ́ṣáláṣí ànábì Muhammad sallallahu alayhi wa sallam lẹ́tí ń ṣe sọ́lá ọ̀dájú pé orí ńlá lolúwa ṣe fún yín wàláhì. Ẹ wà nítòsí al-Kaaba ẹ tún wà nítòsí mọ́ṣáláṣí ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Gbogbo mùsùlùmí àwọn náà ni wọ́n ń jowó yín lórí dáadáa eléyìí tó lùwà ṣe fún yín yìí owó àwọn náà láti dé bẹ́ẹ̀. Ẹ lo àǹfààní yìí dáadáa gbogbo wa níbikíbi tá a bá wà ká pọ̀ ní mímá sí àsọ̀láàtù fanabu Muhammad sallallahu alayhi wa sallam. Àwọn iṣẹ́ ìjọsìn gbogbo ká má fi wọn falẹ̀ àwọn ìtọ́jú àtinúwá tọ́jú náfìlà kájẹ́ kí wọ́n tún pọ̀ nínú ṣíṣe wa lópin ìgbà tí wọ́n bá ti dé ìtọ́tako ẹ̀sìn Islam tí ó sì tako ẹ̀kọ́ tá nàbì sallallahu alaihi wasallam tó fi kọ́ wa. Nínú àwọn ìyànjú tá nàbì wa gbà wá nàbì kọ́ wa pé láwọn ọjọ́ yìí ká máa sọ pé Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar walillahil hamd. Gbogbo wa kò yọ nìkan lẹ̀ báyọ̀ ní tó lọ sí hajj abẹ́ni tí ń bẹ́ńlẹ̀ ọkùnrin tàbí obìnrin kódà tó fi dórí àwọn obìnrin tó ti kí wọ́n wà nípò kí wọ́n ṣe nǹkan sùn àwọn náà máa wíru àwọn gbọ́lọ̀ yìí. Àyàfi téèyàn bá wà láàyè tá a ti gbọ́dọ̀ dárúkọ Allah àbí pò tá a ti gbọ́dọ̀ dárúkọ rẹ̀. Allahu akbar Allahu akbar Allahu akbar. لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. أبي الله قسم رنفوا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.